ọmọ owó yẹlé o ọmọ ògùn yẹ̀dé ọmọ òtòṣì oyọ́mọ ènìyàn àníbólówó lẹ́yìn bá ṣubú wọ́n á má rí ògbé ta lé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ bó ló sì bá ṣubú wá sí fẹ́ rí sí i bámbátá ní iṣẹ́ wù kó wá wí o iṣẹ́ ò máa wù mí ọ̀rọ̀ lówó èmi àjẹ àwọn ìṣúra o bó bá sì ṣe ìwọ̀fà nílé yìí o wọ́n á ló gbèsè rẹ̀ dé ní bó bá sọmọ olówó wá ní kó rọ́jú fata sẹ́nu ọmọ tó fi ìbínú forí sọ abó òwú tó fi inú rẹ̀ déyé wa ọmọ kú lódò Hájì Àmọ̀súrà o Alabama producer ìwọ lọmọ kú lódò ọmọ arìn bí ọmọ kú lódò àrẹ̀sà ọmọ kú lódò tó ti gborí ilé wa àràgbórí ni ó àràgbórí wọn kí ni lágbà bàbá ni wọ́n kíra wọn lè bàbá rẹ̀ tó bí ọlọmọ ọmọ àrùkú ọmọ àrùkú rẹ̀ kọ ọmọ àrùkú ọjà máa ta òkúta ẹgbẹ́dọ́jà tí ó ta òkúta ẹgbẹ́dọ́jà tí ó lówó lórí ṣe bóun ni ọba yín dá sọ fún tí wọ́n pè lẹ́gùn lé bàbá rẹ̀ tó bí ọlọmọ Hájì Àmọ̀súrà o ọmọ akéyàyà ni ó ọmọ akéyàyà lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ yóò ṣe lé bàbá.